wọ́n ṣe bẹ̀rẹ̀ nù oko olówó nù. Ó lọ sọ́run o. Bàbá ń dàgbà. Bàbá rere lọ. Àbíyamọ ó dìgbà o. Àwọn ọmọ olówó wájú wọn jókòó sí. Ọmọ olòṣì ní máa lọ jókòó ẹ̀yìn tẹ́ǹtì. Welcome to this channel. This is ALOYE TV, your home of entertainment and education. Kindly click on the subscribe button and turn on the notification bell to get notified whenever we drop a new content like musical videos, short dramas, gist, movies and many more. Oko olówó wọ́n ṣe bẹ̀rẹ̀ nù oko olówó nù. Ó lọ sọ́run o. Bàbá ń dàgbà. Bàbá rere lọ. Àbíyamọ ó dìgbà o. Àwọn ọmọ olówó wájú wọn jókòó sí. Ọmọ olòṣì ní máa lọ jókòó ẹ̀yìn tẹ́ǹtì. Yóò máa sunkún orí ibú. Kò só ń jẹ ní. Adéọlá sọ pé bàbá rẹ̀ lọ o. Bídèmí sọ pé ó di gbére. Dámiláre sọ pé ó lọ láàrin wa. Mẹ́ta péré ni bàbá bí. Táwọn kwaya náà wọ́n kọ́ ni. Àwọn tí ló kọ́ wọn lọ́wọ́. Wọ́n mọ lísì ẹ̀. Dámiláre láti USA ó ló di gbére. Wọ́n ṣe kíhùn dákun òbí Dámiláre dá yọ jáde yọ náwó. Ẹ wò bó ṣe ń náwó. Dọ́là ni ó ná. 500 naira tuntun. Ètò rí ọ́nà èwo tuntun. Ẹ̀yin bàbá wa dá o. Àbí ò dá. Àwọn kwaya ni wọ́n ní ẹ̀. Bídèmí rèé o láti Germany. Ọmọ kejì 500 naira tuntun lòun náà. Ó ti padà change ẹ̀ sí wá 1000. Ó ti bí tiẹ̀ àwọn áńgẹ́lì tó gbé bàbá lọ lẹ́lẹ́ ló fẹ́. Yóò fẹ́ lẹ́lẹ́ owó ni. Ẹ sà ọmọ yẹn pé òkú olòṣì kan ní. Ọlọ́mọ sí alólòsì. Sẹ́rí ìṣọwọ́ bí kwaya ṣe ń bọ̀ àwájú ẹ̀ ti mọ̀ pé òkú ti wà ń bẹ̀. Ní báyìí ó di owó àwọn kwaya láti kọrin fún bàbá tó rí ilé ogbó. Wọ́n lè tú jáde ni. Ẹ wojú rẹ̀ ni. Wọ́n lè jù kan. Adúpẹ́ ní ọwọ́ Ọlọ́run. Kí ló Bó dé? tilẹ̀ jẹ́ wípé bàbá wọ̀nyí àfẹ́ kí wọ́n kú. Bàbá wa dàgbà 110. Àmọ́ ikú ló mú wọn lọ láàrin ẹyẹ. Àwọn àjẹ́ àdúgbò wọn lọ pa wọn jẹ. Afẹ́ kọ orin àdápọ̀ fún bàbá. Ẹ dákun ẹ bá ń pe bọ̀dá Táíwò àwọn ọ̀nà bíi dúrọ́ọ̀mù lẹ́yìn. Ọmọ ló kú nù olùdí. Ẹ ń tó mójútó nù. Ẹ bá ń pe àǹtí kinní náà ẹni wọ́n mọ̀ sunkún mọ́. Ẹ tẹ keyboard bọ̀dá kí ló dé fẹ́ pa mí ni. Ṣé bí kú ṣe ń pani náà rèé? Nígbà tí o sòwò ńlẹ̀ ṣe é gbọ́n kan. Ṣé bàbá ti lọ́nà lò? Wọ́n fà wá spíkà yá o. Ọlọ́mọ. Ikú dòrò, ikú ṣe kà ó. A ò mẹ́ni tó pa bàbá. Ẹ lọ police station ẹ máa wà. Bídèmí sọ pé Wọ́n lọ YouTube wọ́n lọ wà wọ́n search. Ẹ ti lọ wo lórí Facebook ẹ lè rí inú wọn. oko ni Bídèmí wà tó fi gbọ́ pé bàbá rẹ̀ lọ. Ìṣoko ẹnìkan ti bẹ́ẹ̀ lu èbó tó ń gbọ́. Ọjà. Má fa spíkà Ikú wa yá o. àmàdánà. Wọn ò bí ọmọ lóòkú dá yóò sunkún. Yóò sunkún o. Àwọn mi pọ̀rọ̀pọ̀rọ̀ lẹ́jọ́ àbíàmọ́. Gbogbo àwọn orin arò náà ó tó kọ́ ìmọ̀ sunkún. Ṣé nítorí orin òkúlẹ̀ tí ẹ fi náwó? Àwọn òṣòkú ń bí ni. Ìwà lọ́mọ tó ń ṣe. Wàsó méjì. Wàsó méjì kí ni má kọ̀wó àìkọ̀wó ń bí o. 200 naira. Àwa gan sírò owó. Ó ṣe pé gbogbo tó ń wí. Ọmọ lóòkú làwa gan. Ẹ má. Àrò ọmọ lóòkú làwa gan wà. 100 naira tuntun. Ẹ̀gbọ́n má kọrin lọ kwáyé ìwọlẹ̀. 100 naira tuntun. Kwáyé ìwọlẹ̀. Kí ló dé kò sí 500 Kwáyé naira. má wọlẹ̀. Màmá ẹ má bòde jẹ́ màmá ẹ má bòde jẹ́. 200 naira 500 naira lélẹ́yìí o. O tiẹ̀ tún wo irú kwáyà wo wèrè kwáyà lélẹ̀ ìfà. Máníjà mọ́ kówó mi lọ. Kó ẹ̀dáwó lẹ̀ kwáyé ìsawó kwáyé ìsawó. Ọyẹ ìyàwó ẹ súnmọ́ bí okú ti ẹ má fọwọ́ powó kwáyé ìfọwọ́ powó ẹgbẹ́. ọdẹ náà sọ̀ọ́lẹ̀. Tálákùtù tí ó náwó. Nínú àwọn ọmọ olóòkú àbí. Bàbá wa marathon. Eléyìí ò ní bọ́ọ̀lẹ̀ o. Àádòde ìrú.
á dà òde irú. fowó lẹ̀. ta ló tún kú. sókù àbọ̀tán. sọ́kù yí ọ̀ka yín lára ni. aláwọ̀ òṣòkú mi àwọn yín lónìí à gíní mọ̀ náà. ọpẹ́ là ń dá mi ayé lọ́ni. á dòde irú ọpẹ́ náà ni. ọpẹ́ là ń dá. ẹ̀sùn bí ìyá wa. kí ẹ̀ ń gbowó lọ́wọ́ tipátipá ni. kò yé mi náà o. mọ̀mọ́ ní kí ló dé. ó kù àwọn kan tán bọ̀ wá náwó. akálà àti bàbá sọ̀rọ̀ tó kú. wọ́n ń bọ̀ ẹ máa kọrin lọ ẹ máa kọrin lọ. wọ́n sì náwó gidi o. Drop your comments, like and share this video, and don't forget to subscribe to this YouTube channel. ALOYE TV, your best entertainment hub.